ẹgbẹ́ àwọn lélẹ̀ àwàlẹ̀ ìlú Ìbà lọ́dọ̀ kábíyèsí wa líbí aláyélúwà ọba Ishao Goriola Oseni oníbà ẹkùn olíbà ti ìlú Ìbà ọ̀dọ̀ wọn lágbé wa wẹ̀yí ìbá gbé mi ṣe ètò mọ̀mímọ̀ ẹ́ fún ọmọ wọn obìnrin lèmi lọ sí ilé ọkọ ọmọbabìnrin èyí lóyìnbó ń pèlè princess ọmọbabìnrin Adéròjú Silifat Oseni ọmọ kábíyèsí wa líbí ìyá ló gbé wa dé ìlú Ìbà kí ẹ̀yọ́ ọmọ Àwórì kẹ́ ẹ lè mọ̀ pé ètò yìí lélẹ̀ Àwórì gbogbo olíbà tí ń ṣe àlàwórì lásọ fún yí pé a máa mú wá fún yí kẹ́kẹ́ lè máa mọ kí ṣe mí lọ ẹ̀yọ́ ọmọlú ẹ̀hún lélẹ̀ ẹ̀ máa bá wa ká lọ. Ọ̀rọ̀ àwọn ẹbí aláyọ̀ níwájú ilé wa. Àwa ni ẹbí aláyọ̀ tá a wá láti ìta Fájìmì. Òun láti wá sí ìlú Ìbàdàn nígbà yìí. Ní ìlú ètò ṣọ̀bù wàrà fífún oyin. Àwa ní wàrà tó iná tó ń ṣàn, ó wá ṣàn lọ́dọ̀ wa. Àwa náà la jẹ níbẹ̀. Òun la ṣe wá síbí. Orúkọ bàbá tèmi tí mo tètè tó bá wa wá ní bàbá ẹgbẹ́. Àbí bẹ́ẹ̀ kọ́ sà. Màmá ọkọ dẹ̀ máa jẹ́ Alájà Ọpẹ́ Àlàdé láti Lagos Island láti wá ní sẹ́lọ̀ ìta Fájì. Ọ̀gá náà ló máa jẹ́ ẹgbẹ́ máa tà. Ìwọ ẹgbẹ́ máa tà. Ìtọ́ta ẹ̀rọ tó máa tún ta ẹ̀rọ sí. Alájẹlọ́ba kò tọ́wọ́ rẹ̀ ní mo rẹ̀ pé ìkànnìlọ́rọ́. Ó para lọ fi ìjọbalẹ̀ látọ̀nà ẹ̀ẹ́dì àná. Kábíyèsí wọn náà wọn wọlé fápá àgbà náà ní bàbá. Kábíyèsí náà mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé àdá ọjọ́ náà ọjọ́ kù kí bàbá kó má ṣàìgbọ́ ọkọ ẹ̀ wá. Arise and shine. Well, if I tell you, say, love you. Ọ̀rọ̀ yẹn lẹ̀ lójú kábíyèsí ló ti kò fẹ́ fara. Àwọn ọ̀pọ̀já yẹn. Ẹ jẹ́ kán rí o. Civil servant. Ní ọ̀pọ̀ ọ̀yà àti yé tataye àti yé tataye. Nítorí ọ̀yà tó fi ra ọ̀pá rẹ̀ lò. Gbéra nílẹ̀ òjàre ọjọ́ ti lọ. Jókòó sáré mọ́ní àti dájú sílẹ̀ fún mi. Wow.
bá gbé bá yàrá ó bá rìn kó máa yá o ẹ̀yìn kùlé lọ tá a máa wà ilé là ṣe ní gbé. Ọlọ́run ọ̀gbọ́n wa. Please bring it down. Yeah. Please bring it down. Allow Nekweku want to present her darling baby, her darling Fury, her darling Gogo, Shinzaya Gogo. They want to present her beautiful, lovely and strong. Shall we give it a round of applause? Yes, sir. Àwọn ìkọ́ni yẹn àwọn bàbá àlàdé Reverend Ṣẹ́gun Báṣì Primate Kúṣàlú. ẹ̀yin ọmọ Olúwẹ̀hún lèlé a wà lórí ètò yìí ní ilẹ̀ Àwórì à ń fàsìkò yìí kí gbogbo àwọn ẹgbẹ́ wa wọn lè ilẹ̀ Àwórì a wà lè lo Ìbà Àwórì lè ààfin aláyélúwà ọba Goríọlá Òsénì Oníbà Ẹkùn ọ̀dọ̀ òun láwà lèlé ọmọbabìnrin ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì ká dárúkọ yìí fún gbogbo ọmọ Àwórì tó ń wò yìí nílé lóko. Ẹ káàsán, mo kí gbogbo èèyàn tó wá fún introduction mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, ire náà á kárí lágbára Ọlọ́run. Ẹ bá wa dá orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo àwọn tó ń wò yín nílé. Orúkọ mi ni ọmọọba Adérójú Silifat Òsénì, ọmọ Oníbà Ẹkùn. Àlejò wa alẹ́ ti ń gbóhùn lẹ́nu wọn, orúkọ tí wọn lómi jẹ́ ọmọbabìnrin Sílífà ọmọ Oníbà Ẹkùn lèlé náà mi ṣe ìyàwó. Ẹ bá wa kí gbogbo àwọn tó wá kí ẹ dẹ̀ fi ìdùnnú yín hàn bí àwọn èèyàn ṣe túyáyá tí wọ́n túyáyá láti wá báyìí ṣe ẹ̀yẹ tí wọ́n wá ṣe fún yín lèlé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn kárí ayé tó ń wò mí ní àsìkò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá mi wá. Ire náà á kárí fún gbogbo èèyàn tó wá sí ibi báyìí láti wá yẹ mi sí. Ọlọ́run á dẹ̀ dá yín sí, Ọlọ́run á jẹ́ kẹ́ délé láyọ̀ àtàlàáfíà. Ẹ bá wa kí kábíyèsí kẹ́dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́yìn náà ẹ wá bá wa kí olórí torí àwọn ló gbé wa dé ìlú Ìbàlẹ̀lẹ̀ ẹ bá wa kí òun lẹ́kùnrẹ́rẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọba Oníbà Ẹkùn ọba Afẹ́jayẹnjá. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi gidi gan, mo dúpẹ́ tí wọ́n ràn mí lọ́wọ́, Ọlọ́run á dẹ̀ ràn wọ́n lọ́wọ́ lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ màmá mi náà, màmá mi Yọ̀mí Òsénì, Ọlọ́run á máa fi ṣọ́ àtàbò wọn àti ọba Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn. Ẹ̀mí gígùn ayọ̀ àtàlàáfíà á dẹ̀ fún wọn lágbára Ọlọ́run.
ẹ ṣé. Kí ni ìmọ̀ràn yín fún àwọn àbúrò tó jẹ́ obìnrin tó ń ṣe ń bọ̀ lẹ́yìn yín bí ọjọ́ èní ṣe yẹ yín kí àwọn náà kí ẹ fún wọn nímọ̀ràn kẹ́dẹ̀ gbàdúrà fún wọn kí àwọn náà kan lè rí nọ́mbà tó dáa káwọn náà lè rí mú bí ó ṣe yẹ yín lè. Ní wákàtí yìí mo fẹ́ fún àwọn àbúrò mi tó wà ní ẹ̀yìn mi, mo fẹ́ jẹ́ kó ní sùúrù ìgbà tó bá tọ́ àti tó yẹ kó lè yẹ wọ́n, kó máa ṣe dáadáa, kó máa tọ́jú àwọn òbí wọn torí tí n bá tọ́jú àwọn òbí mi dé ipò tí mo wà yìí mo lè máa jèrè nǹkan tí mo ń jẹ ní wákàtí. Ẹ bá gbàdúrà fún gbogbo àwọn ọ̀rẹ́ ará tí wọ́n torí ń wá sí ìlú Ìbàlẹ̀ ni. Mo gbàdúrà pé gbogbo àwọn ọ̀rẹ́ ará, àwọn bàbá ọkọ mi, àwọn ìyá ọkọ mi, gbogbo àwọn fámílì bàbá mi, fámílì màmá mi, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ọlọ́run á dẹ̀ ṣọ́ wọn délé láyọ̀ àtàláfíà. Wọ́n dé bíbá pẹ̀lú bísímìlà, wọ́n máa délé láyọ̀ àtàláfíà pẹ̀lú alhamdulillah. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan. Ọlọ́run á fi ṣọ́ àtàbò wọn àti ààbò Ọlọ́run á fi ṣọ́ wọn délé láyọ̀ àtàláfíà. Gbogbo wa lè Àwórì àkàwá ń gbàdúrà fún yín pé kẹ́ẹ̀tì mi lọ yìí ayọ̀ ló máa já sí fún yín. Ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì lèmi wò yí lélẹ̀ ká dárúkọ yín fún lẹ́kúnrẹ́rẹ́. Èmi ni olórí Yọmí Àsọ̀gbà Òsénì, ìyá ìyàwó ọjọ́ òní. Ẹ ṣé ìyá wa. Kí ìjẹ́ wúlí jẹ́ ìdùnnú ìlèlí torí kò ṣe wúlí rọrùn kéèyàn bẹ̀rẹ̀ sí jọ́lẹ̀ tí bí ọmọ ní kẹ́ẹ̀sọ ni kẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí rò ó lè kalẹ̀ di títí ká kọ́ ẹ̀kọ́ kọ́mọ yẹn tó wá gbọ́ràn sí irúfú yìí kẹ́ka yìí tó wá ní inú dídùn pẹ̀lú ayọ̀ lè ní pé ìṣe ọmọ yìí ó ṣojú ẹ̀mí yìí kí inú ìtìdùn tó ẹ jẹ́ káwọn aráalé kan mọ̀. Mo dúpẹ́ gan fún ọjọ́ òní bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn, kì í ṣe gbogbo ọmọ ló máa ń ní àǹfààní ẹ̀, ṣùgbọ́n mo gbàdúrà sí Ọlọ́run pé kí gbogbo àwọn ọmọ kán fi ara balẹ̀, kán ní faradà, kán lè ní àǹfààní ẹ̀. So ó jẹ́ ohun ìdùnnú fún mi gan pé mo rí ọjọ́ èní ní ayọ̀ àtàláfíà pé ọmọ mi Silifat Adérójú ọmọ Oníbẹ̀ẹ̀kùn ó ń ṣe mọ̀mímọ́ ẹ léni láàrin Emmanuel Ọláònípẹ̀kun. Inú mi dùn gan-an. Ẹ ṣé. Kí tó di pé a kò lórí ètò yìí ẹ bá wa súre fọmọ yìí. Ní agbára Ọlọ́run tó dá ọ̀run àti ilẹ̀ ayé tó sì dá ìgbéyàwó sílẹ̀ nínú ọgbà Édẹ́nì ní ọjọ́ àkọ́kọ́ ní orí ilẹ̀ ayé. Mò ń bẹ Ọlọ́run ní àsìkò yìí wípé ìgbésẹ̀ àkọ́kọ́ tí Adérójú gbé pẹ̀lú Emmanuel yìí kó yọrí sí rere. Gbogbo nǹkan rere tí obìnrin máa ń ṣe lórí ilẹ̀ ayé kó ṣe òun àti ọkọ ẹ̀ kí Ọlọ́run jọ kó máa bá mi pèsè fún wọn. Ẹ ṣé ìyá wa ẹyẹ ẹgbẹ́ wọn lílé ìyá ìyàwó wa tèlé àwọn ilẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ lérú wọn yìí gbogbo àkáwà lè jẹ́ ọmọ Àwórì àwa mẹ́fà àsìkò yìí ká fi mí ṣàdúrà ká fi mí súre fún ọmọbabìnrin Silifat Adérójú ọmọba Òsénì Goríọlá ti ìlú Ìbàlẹ̀ pé lè hàn nírántí ọjọ́ ìníká kábàámọ̀ rẹ̀ ìdùnnú méjì náà mi dùnnú lè ní èní náà tó bọ́ sọ́jọ́ bí wọn ọjọ́ bí wọn náà àmì rántí lè ní lẹ́gbàlẹ́gbà náà máa ṣe gbogbo wọn náà bá ti wá mi dáwọ́lé láti lé lọ ayọ̀ ló máa já sí ìyá wa lórí ọmọ ẹ̀ka yóò ní sọkún o kí ti wá wù kẹ́ pẹ́ láyé tó ìṣẹ́ ọmọ aṣojú yìí ẹ̀ ní mọ̀sárì ọmọ ẹ̀ bá wa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún àṣeyẹ náà ṣe lè lé bí iṣu ọmọ bá wa ó tẹ̀ ti jiná pẹ̀lú agbára Ọlọ́run ẹni ilé ò bá mọ ìbẹ̀rẹ̀ iṣẹ́ yìí kò ní jẹ iṣẹ́ ọwọ́ yín ẹ̀yin fúnra yìí lè bẹ̀rẹ̀ rẹ ló máa jẹ iṣẹ́ ọwọ́ yìí o ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yìí o ẹ ṣé. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ikọ̀ ní ilẹ̀ Àwórì mo dúpẹ́ lọ́wọ́ yín o lílọ yín bíbọ̀ yín a máa yọrí sí rere o wọn ò ní pè yín lọ síbi tí wọ́n á ti gbé yín pa o wọn ò ní pè yín lọ síbi tí wọ́n á ti jí yín gbé o ohunkóhun tó ń bá fún yín ó pọ̀ ni o ó kéré ni o ẹ ní fi wo àìsàn o àánú Ọlọ́run ààbò Ọlọ́run á wà pẹ̀lú yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Gbogbo ẹ̀yọ́ ọmọ olú ẹ̀hún lèmi wò wá lélẹ̀ ẹ̀yọ́ ọmọ Àwórì ibi àmàrímọdé lílu Ìbà lẹ́nìí rèé láàfin kábíyèsí wa aláyélúwà ọba Ishau Goríọlá Òsénì Oníbẹ̀ẹ̀kùn lébi nàgbẹ́mí ṣe mọ̀ mí mọ̀ ẹ́ lólóyìnbó mi pèlè introduction fún ọmọ wọn obìnrin Silifat Adérójú Òsénì gbogbo àmàrímọdé lélẹ̀ rèé ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí
àmì dúpẹ́ lọ́wọ́ yìí kẹ́sẹ̀ mí nífẹ̀ẹ́ wa ilé Àwórì àjọgbé gbogbo wa ẹ ṣé àdúpẹ́. Olúwa wa ẹ̀yà wá wò.